lóye o torí àti ìrìnàjò lẹ́jọ́ bẹ́ẹ̀ sì máa kú àtúkẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. ẹ jẹ́ kọ́ra wa lóye o torí àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì máa kú àtúkẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o bẹ́gùn ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o bẹ́gùn ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ̀mọ́ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o. ọkọ sẹ́ ọkọ fún. àdá sẹ́ àdá fún. imí funfun lọ̀nà wàràkà sùn lálẹ́ odò. ọlọ́jà ẹyẹ ọ̀kín ti dé o ọlọ́jà ẹyẹ o. adé afúnṣeṣe jù wọ́n. ẹ̀fọ́ kì í sí o. ọ̀kín dé ọlọ́jà. tí sonibodè lálẹ́dẹ ọ̀run. ọ̀kín dé o ọlọ́jà ẹyẹ o. ẹ̀wá wọlé ẹ̀fọ́. ọláyímíká àyìnlá eré ajé mọ̀yàn látọ̀run wá. àmì àjíbọ́lá ajísọmọ yá mi àbẹ̀ ní tí forí ètò ìbúkèlè láàní àbẹ̀ ní kóyè afẹ́. ṣeṣe jù wọ́n máa gbọ́. láàní àbẹ̀ ní mo dé èmi ọ̀kín ti dé o. ọláyímíká àyìnlá eré àìkú ni mo yàn látọ̀run wá. ọ̀kín màmá dé o ọlọ́jà ẹyẹ o. ṣeṣe jù wọ́n máa gbọ́. èrè ẹ̀fọ́ kì í sí o. ẹ̀fọ́ kí wọ́n lá. eré ọmọ mo yàn látòde ọ̀run wá. ẹ̀fọ́ kí wọ́n lò. ṣeṣe jù wọ́n máa gbọ́. ẹ̀fọ́ kí wọ́n. ire gbogbo lèmi Abíọ́dún Ọmọláwuyì òun ni mo yàn látòde ọ̀run wá. ṣeṣe jù wọ́n máa gbọ́. bá a ṣeré abẹ ní ọmọ láàánú o inú mi á dùn ara mi á. lágbára lọ́wọ́ Olódùmarè. ìyá mi àbẹ̀. gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní gbogbo ojú tó ń wò mí. lẹ́kọ̀ọ́ ilẹ̀ mo gbúrọ̀. ire tí kò wá yíyàn látòde ọ̀run wá. ìyá mi àbẹ̀ nípò etí mú ìjọ dalẹ̀. láti wákàtí ìlọkiri ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní tó yín lọ́wọ́. ọ̀rọ̀ tí ń gbẹ́nu lédi ìwúrọ̀ wọ̀mùwọ̀mù gúnyẹ́gúnyẹ́ ní bá. àníkẹ́ ẹ má múre bọ́ mọ́. ìyá mi ṣe yan rẹ̀ àníkókò. kíre gbogbo máa tó yín lọ́wọ́. àròkà báyìí ní bárokàlẹ̀. bá a bá domi sórí abẹ́sẹ̀ wá. ọkàrí àsìmọ́rọ̀. kíre gbogbo máa bá tọkùnrin tóbìnrin tó ń gbọ́ mi lálẹ́ òní kó máa bá yín wálé. ìyá mi ṣe ìgbélá. gbòǹgbò ọ̀nà kì í tà sí ọ̀nà. kí mo fi ti yá. ire gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní ire yín ò ní tà sí yín o. ẹ̀fọ́ kí wọ́n lá. ẹ ní múre bọ́ lágbára lọ́wọ́ Olódùmarè. ẹ̀fọ́ kí. ẹ̀mú alágbẹ̀dẹ tẹ́ ẹ rí òun kì í múre kó bọ́. gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní gbogbo ojú tó ń wò mí. ẹ ní máàmù bọ ire gbogbo. láàní àbẹ̀ ní abẹ́ amábọ̀já gbọ̀rọ̀. ọláyímíká àyìnlá mo gàtẹ́ ètò lálẹ́ òní. dákun má jẹ́ ìjà. tèwe tàgbà ni wọ́n á péjọ wo dígì. àbójú lágbárí. adímọ̀. bá a bá bọ́mọ tuntun tèwe tàgbà ni wọ́n á péjọ wò ó. ọ̀rọ̀ fojú ẹni. ọláyímíká mo dé lálẹ́ òní tèwe tàgbà ẹ máa péjọ wò mí. àjíbọ́lá ṣètọ́dà àpọ̀ ìyá mi abẹ ní olóòtú bẹ́ẹ̀ ti já ìjíbọ́lá. ẹ̀fọ́ kí. asáré tètè ní wojú ọjọ́ arìnrìngbẹ̀rẹ̀ ní wojú àwọn èrò àṣẹfìdísọlẹ̀ ń tọ̀kẹ́rẹ́. ẹbọ ní pẹlẹbọ àṣàṣì apalásàṣì. bókìtì ọ̀gán bá ti jìn orí ara rẹ̀ ní jìnlé. ẹni bá ní kẹ́mi Abíọ́dún Ọmọláwuyì ó má ṣe tèmi nú ayé. ẹni bá ní kí gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní kí wọ́n má ṣe tiwọn nínú ayé. ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífi náà. kí gbogbo wọn máa fọwọ́ ara wọn ṣera wọn ni o. ẹni bá dẹ́rù òun lérú tọ̀. àpáàdì ní rẹ́yìn olùfọ̀nà. àwa la máa rẹ́yìn gbogbo ọ̀tá wa pátápátá. àwọn ọmọdé yìí ò mọ
wọlé. ìkéké ní lékè igi. fìrí lẹ́rí o. àwa la máa lékè ọ̀tá wa o. fìrí lẹ́rí o. mo kí yín ẹ̀ka alẹ́ o. ẹ̀yin o. ẹ̀ka alẹ́ lálẹ́ yìí. ìbọn ọlọ́kùnrin ìbọn olóbìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà mo sì bóyún mo sì bá gbogbo àṣẹ ẹ̀dí. ìjì ọ̀dàlẹ̀ ikúlẹ̀dẹ̀ ó pè mí ara lẹ̀. bàbá mi olúwa adémọ́lá ọládìran olúwo ní ìrẹ́gbọ̀jà ní ìpínlẹ̀ ọ̀yọ́. fìrí lẹ́rí o. bàbá tó bí mi gangan. fìrí lẹ́rí o. bàbá mi àrìndé ọ̀wọ́ ibi tó bá wà ilẹ̀ rẹ̀. lẹ́yìn o. olódùmarè ó dẹlẹ̀ fún bàbá mi. ìyàwó tí mo mọ̀ ni mo ṣe o. ẹ̀yin àgbààgbà nínú ilé. ni mo ṣe. ẹ̀yin akọ ẹmọ tí ń jẹ ní gbangba oko. ìyá mi ọ̀sáwó èké. mo sì bá yín lálẹ́ yìí. àparò aláṣọ pípọ̀ o. ìbá babaláwo erin fọlámi láti ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà. ni mo ṣe o. babaláwo erin fọlámi ìbá yín lálẹ́ òní. mi ọ̀sáwó ìyá mi ọ̀sáwó èké. eégún láti gbẹ̀yìn ìgbàlẹ̀. àparò aláṣọ pípọ̀ o. àléégún láti gbẹ̀yìn ìgbàlẹ̀ olódùmarè ọba mo sì bá rẹ lálẹ́ yìí. aláwo tí mo ti sì bá gbogbo ajúnilọ wọn ti ní máa lọ pé òní sí nǹkan. tí mo mọ̀ o. ọláyímẹ̀ká àyìnlá èmi mà ti fobi jẹ́pò. mi ọ̀sáwó èké. mi ọ̀sáwó àparò aláṣọ pípọ̀ o. eégún ìsìléwọ̀ kí á nà á bàbá kò sọ́nà ńbẹ̀ òní. ni mo ṣe o. àwo tí. ẹ̀ka alẹ́. ni mo ṣe o. kí nìdí tí yorùbá tá a fi ń sin òkú sínú ilẹ̀ títí dòní olónìí. ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ wípé nígbà láéláé nígbà wáṣẹ̀ inú ilẹ̀ kọ́ ni wọ́n ń sin òkú sí. bí wọn ò bá wá sin òkú sínú ilẹ̀ ibo ni wọ́n ń sin sí láyé àtijọ́. kí ni tó fà á tó fi di wípé títí dòní inú ilẹ̀ òun ló wá kù tá a sin òkú sí. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó fa sábàbí rẹ̀ tó fi di wípé àwa ń sin òkú à ń sin sínú ilẹ̀ lónìí. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀ gbọ́ lórí ètò mi lálẹ́ òní lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè. ajé bàtì lọ́jà o. ta lẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé sínú ilẹ̀ gan wípé wọ́n sìnkú sínú ilẹ̀ ta lonítọ̀hún ta lẹni àkọ́kọ́ irú ẹ̀dá wo ni. kúrẹ́ kọ́ bá wà mí bọ̀ mú forí. ẹ̀ gbọ́ lálẹ́ yìí. múre òòrè múre òòrè. kí n tó wá máa tẹ̀síwájú lórí ètò mi lálẹ́ yìí. mú forí mi. ẹ jẹ́ kí n máa fi tó gbogbo wa létí wípé bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò mi tí mo ṣe kọjá mo sọ wípé bàbá wa Ògúnjìmí Ajagajigi Ògùn eléré orí ìtàgé ńgbà wà ní kékeré bàbá tí máa ń yìnbọn kẹ̀wù lórí fíìmù bàbá òun ti dágbére fáyé o. ó parí ẹgbẹ́ mi mo fi padà gbára mi Yorùbá ní bàbá ń rebi àdógún ọdún bàbá ń ràjò àdọ́gbọ̀n oṣù. Ògúnjìmí Ajagajigi Ògùn ó lọ nílẹ̀ yìí bàbá ò dágbà kọ̀ọ̀kan o. ó tún di bẹ́ẹ̀ ní jọ ni ó di bẹ́ẹ̀ yàn ń jọyàn. Ògúnjìmí ti lọ láàrin wa o. kẹ́mẹ́ kálá mọ́ kálá ò lè múre o. bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ láti rí fọ́nrán fídíò tí mo ṣe pẹ̀lú àwọn ọmọ wọn àtàwọn ẹbí wọn. ọ̀dọ̀ alámọ̀rún. bẹ́ẹ̀ èèyàn bá láàánú lójú àánú oṣù nítọ̀hún. ìdí ni wípé àwọn ọmọ sì kéré òkú baba ló wá délẹ̀ yìí. ẹ dákun à ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn onínúure. gbogbo ẹni tó lódùmarè bá fi sí lọ́kàn láti ràn wá lọ́wọ́ lórí bí wọn ó ṣe sìnkú bàbá yìí lópin ọ̀sẹ̀ yìí. torí bàbá ní parọ́ tara wa kò sí nǹkan kan lẹ́ o. nígbà tí bí bàbá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àwọn ẹbí wọn ti náwó wọn nára tá a bá ní parọ́. kì í wá ṣerú òkú Ògúnjìmí Ajagajigi Ògùn ló yẹ ká kàn sin bẹ́ẹ̀ bí ẹni kàn sin ajá lásán. fún ìdí èyí ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin onínúure gbogbo ẹni tó lódùmarè bá fi sí lọ́kàn láti ràn wá lọ́wọ́ lórí bá a ṣe ṣayẹyẹ òkú bàbá ẹ̀ tí ó fi yọjú díẹ̀. bọ́tẹ mẹ́rin lé bẹ́ẹ̀ lágbára yà yìí tí o. ẹ dákun torí Ọlọ́run ẹ pè mí lẹ́yìn ètò ẹ lè kàn sí mi ní olawuyi.abiodun@yahoo.com tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09054994002 09054994002 tàbí olawuyi.abiodun@yahoo.com. ẹ dákun à ń retí ìrànlọ́wọ́ yín o ọjọ́ sátidé ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí
ọjọ́ 4 oṣù karùn-ún tá a fẹ́ mú yìí òun ni ọjọ́ 4 oṣù karùn-ún tá a bẹ̀rẹ̀ lọ́la òde yìí òun ni ìnáwó òkú bàbá náà yóò máa wáyé o. ẹ dákun ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ a nílò ìrànlọ́wọ́ yín ní kankan ní kíákíá ni ẹ dákun torí Ọlọ́run torí tẹ́ ẹ bá wò ó ọjọ́ ti tẹnu bẹ́pọ̀ bẹ́ẹ̀ bá lórí YouTube mi tàbí orí Facebook tá a wà yìí náà bẹ́ẹ̀ bá lọ wo fídíò tí mo ṣe pẹ̀lú àwọn ẹbí wọn ẹ mọ̀ wípé nǹkan ẹ̀kọ́ òṣojú mímu ẹ dákun torí Ọlọ́run. Ikú pabiri abiriku, ikú pabiri abiri rọ̀rùn alákejì, ikú ṣe bẹ́ẹ̀ ó mẹ́ni re lọ. Èyí la fi ń kéde ètò ìsìnkú bàbá wa olóògbé Alhaji Ganiyu Ajao Ọpẹ́yẹmí Akínpẹ̀lú Ògúnjìmí tí wọ́n papòdà lọ́jọ́ 26 oṣù kẹrin ọdún yìí. Lọ́jọ́ Friday tí ń ṣe ọjọ́ 3 oṣù karùn-ún ni a tan candle night fún olóògbé nílùú Òṣogbo. Tó bá wá da ọjọ́ Saturday ní déédéé aago 10 ní ilé ìwé Lárọ̀ tí ń bẹ lásùbíàró láṣẹ fìdáhù ní kété tí àwọn aláàfáà bá parí ètò fìdáhù tán ní gbogbo ẹgbẹ́ òṣèré orí ìtàgé ó bẹ̀rẹ̀ ayẹyẹ ìkẹyìn artist day fún olóògbé Ògúnjìmí Ajagajigi Ògùn Súnré o. sẹ́yìn náà ti gbọ́ bí gbogbo rẹ̀ ó ṣe lọ lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tá a wà yìí lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè òun ni a ó ṣàyẹyẹ ìkẹyìn fún bàbá wa Ògúnjìmí Ajagajigi Ògùn. Ògúnjìmí Ajagajigi Ògùn ó di gbére ó dìgbà kan náà ó dàrìnà kó ó dojú àlágbèrè ó tún di bẹ́ni bá ń jọ ni. a gbìyànjú láti du ẹ̀mí bàbá títí ṣùgbọ́n ògiri tó bá ti ṣe tá àti wó kò ní gba pípadì tì lẹ́yìn bàbá padà jáde láyé o ó di bẹ́ni bá ń jọ ni o. Ògúnjìmí asìnwó àpadà lẹ́yìn rẹ o. mo ní kí nìdí tí wọ́n fi ń sin òkú sínú ilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. èmi mi délé martina mi lóde. èmi mi délé martina mi lóde. Ọ̀rúnmìlà ní èké pé ẹ̀gá pé. olóde kódé la jì mí òkè mi àná. obìnrin kú nílé ọkọ ó relé àná lọ rèé jí. kí ló tu ayọ̀ mi díyà mi ò sọ̀wọ́ olóye. díá fún wọn lóde ègùn. ẹ dúró jẹ́jẹ́. a bù fún wọn lóde òwú. bójú òye. gbogbo babaláwo nù lé mo yìnbọn rú o Ọ̀rúnmìlà mo yìnbọn yẹ̀yìn bàbá mi mo yìnbọn ṣiṣẹ́. Ọlọ́run pa òṣèré. kí ni tó ṣẹlẹ̀. mi mú ọ ẹ. àní kí ni tó ṣẹlẹ̀ lóde òwú. fẹlẹ o fẹ lẹlẹlẹlẹlẹ. ọmọbìnrin kan lóde òwú ni. mami golu. ó ti ń bẹ nílé ọkọ. akẹ́mi bá a la. Olódùmarè sì dáhùn àdúrà rẹ̀. ó tètè ń ṣàbíyamọ. ó bímọ kìíní ó bímọ kejì ó bí kẹta. ọmọdé ó dàgbà. lọ́dọ̀ ọkọ rẹ̀ lóde òwú. ìgàtọ̀. ṣùgbọ́n ṣe é mọ̀ wípé Yorùbá ní bóbìnrin ò bá dánlé ọkọ méjì wò kò ní mi léyìí tó san bẹ́ẹ̀. èdè. ó wá tó sáà kan ọmọbìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní yan ìfẹ́ ìkọ̀kọ̀. ègùn lọkùnrin tó ń bá dọ̀rẹ́ yìí. èyí kọ́ lọ́yàn lé. ṣe é rọ́kùnrin ègùn yìí àpọ́n ni kò tí ì láya ńlé ń tiẹ̀. òun lóbìnrin yìí obìnrin aya wọn lóyún òde òwú yìí òun ló ń bá dọ̀rẹ́. sẹ́sẹ́sẹ́. ọkùnrin yìí àtọ́níkùkù. yìí ọkùnrin ègùn yìí ó wá bẹ̀rẹ̀ sí ní náwó fún obìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní náwó fún ní yàlà yòlò. àwọn méjèèjì. owó ìwo obìnrin yìí lójú. méjèèjì yóò. ó wá wò wípé. ó wá dọjọ́ ọjọ́ kan. ó sọ fún ọkùnrin ègùn yìí ó lóun ó kọ ọkọ ńlẹ̀ ó lóun ó wá bóun ó ṣe sámọkọ òun lọ́wọ́. ọkùnrin ègùn ní bò ní ó ṣe ṣe. ayé ìgbànsì ní kò jọ ayé òde òní tó jẹ́ wípé obìnrin ó kàwé ṣoṣo yóò lóun ò fọ́kọ mọ́. oníkùkù. ó ní wọ́n divorce. ó máa ń wòye. yẹ́rì sẹ́sẹ́sẹ́. ní òwúrọ̀ kùtùkùtù. obìnrin wa bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọgbọ́n tí ó fi yẹ ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lẹ̀ tí ó fi lọ kó bá àlè rẹ̀ tó ń yàn yìí yíyún ọkùnrin ègùn yìí.
gbogbo ọgbọ́n ló bẹ̀rẹ̀ sí ní wá. lọ́rọ̀ ẹ̀ ta ló sọ pé obìnrin ò lété? oníkùkù ó wá pé àwọn obìnrin gangan ló lórí ète. obìnrin a máa dètè tó pọ̀. lóde o kì í lóde o irumi ṣe obìnrin méjì kẹta ó wá dá ète kan. ète wo ló dá? ṣe o sẹ́rí sẹ́rí sẹ́sẹ́ sẹ́rí 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 sẹ́sẹ́sẹ́ ó wá dọ́gbọ́n bíi pòǹkú. sẹ́sẹ́sẹ́ ṣe é sì rí láyé ìgbà tá à ń wí bókù bá kú sẹ̀mọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ wọn yìí sin òkú sílẹ̀ ẹ̀lẹ̀. nítorí ọlọ́run ìyí ò ní wípé wọn yìí gbẹ́ kòtò wọn yìí gbẹ́lẹ̀ kí wọn ó sin òkú sí ńgbà náà. ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rìn òun ló bí tí wọ́n fi ń sin òkú sínú kòtò títí dòní. oníkùkù ọ̀tẹ̀síwájú bókù bá kú ńgbà náà ohun tí wọ́n máa ń ṣe ni wípé inú igbó rere òun ni wọ́n máa ń gbérú òkú bẹ́ẹ̀ lọ. bí wọ́n bá gbé e dénú igbó wọ́n wàá wá igi tó bá tóbi dáadáa tó ti ṣubú lẹ̀ báyìí. wọ́n wàá họ igi òun ní déédéé bí ẹni tó kù yìí bá ṣe gùn tó àti bó bá ṣe fẹ̀ tó ní ìbú àtòró ẹ̀. ó fà sẹ́sẹ́ mọ́ra wọ́n gbẹ́ inú igi bí ìgbà téèyàn gbẹ́ ihò igi. sí ẹ létí bí wọ́n bá ti gbẹ́ tán inú igi ni wọ́n wàá gbé òkú sí. bí wọ́n bá ti gbé òkú sí ṣe rí àwọn ìdọ̀tí tí wọ́n họ̀ jáde nínú ihò igi tí wọ́n gbẹ́ yìí òun ni wọ́n fi dí i padà. wọ́n ti sìnkú nù. yéyé kárò mọ́ bí wọ́n ṣe ń sìnkú láyé ìgbà náà nù. sẹ́sẹ́ ó gbogbo obìnrin yìí kú kalẹ̀. ṣé ẹ mọ̀ wípé kò kú ó dọ́gbọ́n ni ó dáa bí ọgbọ́n ète ló ta. gbọ́n mi ló máa ti wọ́n dárò títí. sàmì rẹ o Yorùbá sì ní bókú bá kú ẹni bá palẹ̀ òkú máa òun ló ṣiṣẹ́ ẹni bá ń sunkún ariwo lásán ló ń pa. wọ́n bá gbé òkú yìí ó dinú igbó oníkùkù níbi tí wọ́n ó sìn sí. kí wọ́n tó débẹ̀ obìnrin ète ń bẹ lọ́wọ́ wọn. oníkùkù ó ti bá àlè rẹ̀ ọkùnrin ègùn yìí ó ti bá a dì í. ó ti sọ fún un wípé inú igbó báyìí ni wọ́n máa ń lọ sin àwọn òkú sí o. torí ẹ̀ wálé ó ní kó gọ sí tòsí kó máa wo àwọn kó má jẹ́ ó pẹ́ rárá o. mi àbọ̀ bí wọn bá ti sin òun tán tí wọn pẹ̀yìn dà kó tètè wá wá ìdọ̀tí kó tètè wá kúrò lórí òun káwọn ojú ọmọ bára àwọn lọ. ó ní dèdè súnmọ́ mi ẹ̀yìn kọ́ yìí ìjà nígbà wọn sin òkú ọ̀hún tán ní tòótọ́ ikọ̀ ọmọ jẹun rájú kojú kálukú pẹ̀yìn dà. jẹ́mi rájú kojú bí wọn ti lọ tán lọkùnrin ègùn sá jáde níbi tó sá pamọ́ sí o. ó bẹ̀rẹ̀ sí ní wá ìdọ̀tí igi ó bẹ̀rẹ̀ sí ní wá kúrò lórí obìnrin àlè rẹ̀ yìí. nígbà ó wà tán ó mú jáde àwọn méjèèjì wọ́n sì kọrí sí ìlú wọn nílé ègùn lọ́hùn-ún. ṣẹ̀rí sẹ́sẹ́sẹ́ ó wá gbéra nílẹ̀ obìnrin yìí ó fi ọkọ àti àwọn ọmọ mẹ́ta ó fi wọ́n lẹ̀. ṣé èrò àwọn aráàlú àti gbogbo àwọn ẹbí ọkọ àtàwọn ọmọ rẹ̀ ni wípé ìyá àwọn ti jáde láyé. èmi ló lówó orí rẹ̀ wọn ò mọ̀ wípé ète ni. bí o bá bí o kọ́ wọn ò mọ̀ wípé ìyá àwọn ti bọ́kùnrin míì lọ. ìyá ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù. wẹ́yìn mi padà o ń wò pé bí ọdún bíi mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. torí ikú kà á pàgbó obìnrin yìí ó ti ara rẹ̀ ti balẹ̀ ara rẹ̀ ti sílẹ̀ dáadáa lọ́dọ̀ ọkọ rẹ̀ tuntun yìí ìhun ègùn tó fẹ́ yìí. ikọ̀ mi ti yó kódò ó ti porúkọ dà orúkọ tó ń jẹ́ nílùú wọn kó tó di wípé ó dá ète tó dáhùn kò jẹ mọ́. ètùwó orúkọ míì ló wá ń jẹ́. jẹ́mọ́ olóye jẹ́mọ́ jọ̀wọ́ olóye àní lẹ́yìn ọdún mẹ́ta ẹ̀ wá wò wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ mọ́. ó dára lọ́kùnrin òun náà wá òwò kan tí ó máa ṣe ó bẹ̀rẹ̀ sí ní dájà. ó dára a lóbìnrin máa lọ sọ́jà wọn yí wọn jà wọn nílé ègùn yìí láti lọ nájà. ẹ ti wá gbọ́n náà. ẹyẹ ò èlù ṣé ẹ sì mọ̀ wípé àwọn ìyá wa láyé àtijọ́ kò sí ọjà tí wọn ò lè ná bí wọn bá ti rí wípé ọjà tún lalẹ̀ wù ń bì kan ọjà tà ń bẹ̀ dáadáa wọn a máa lọbẹ̀ láti lọ nájà. ẹnìkan lóde Òwu ará Òwu yìí àjẹjà kúrúbẹ̀ òun ló wá sí ọjà ìlú tí ọmọbìnrin yìí tó ti lọ kó bọ́ ọkùnrin ègùn yìí ẹ̀gbọ́n ní ó wá nájà ni. lẹ́tùmọ̀ bó ṣe wá débẹ̀ ló wá rí ọmọbìnrin yìí ó wò wípé àá lẹ́mọ́lẹ́ òkú àbáláàyè àbárábìnrin yìí wá dà sílùú yìí ni. lẹ́mọ́lẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní pé ó ń porúkọ rẹ̀. nínú òwe obìnrin yìí mọ̀ wípé òun ni wọ́n ń pè o ṣùgbọ́n kò dáhùn. èlò ẹgbàdé dàjẹ́ mọ́ olóye o babajọ́ lórí ìlú ṣe ló ṣe bí ẹni wípé òun ò gbọ́. mọ̀ èlò olóye obìnrin pè títí ó ṣe bí ẹni pé òun ò gbọ́. onílù obìnrin bá jọ ẹ̀ obìnrin padà sílùú wọn. nílò mojú àlárò Òwu yìí ó padà sílùú wọn ń gbò délé. ó kóró fún tẹbí tará
ó lọ bá ọkọ obìnrin yìí ó lọ sọ fún wípé ẹ wá mo mà rí aya yín níbì kan. àwọn èèyàn rò wípé bóyá orí rẹ̀ ti dàrú ni. àwọn kan ní orí rẹ̀ lè má dàrú ó lè jẹ́ wípé ọmọbìnrin ọ̀hún lẹ́yìn tí wọ́n sin òkú rẹ̀ tán ló lọ dà sí ìlú ibi tí wọ́n ti rí i. ṣe mọ̀ wípé Yorùbá gbà wípé àkúdà ayà ń bẹ. Olúwa ló lọ́lá o. ohun tí a rò pé ó ṣẹlẹ̀ rèé. àwa ni tó bá rí bẹ́ẹ̀ ẹja lọ̀lú ọ̀hún ká lọ fojú wa rí. Olúwa ló lọ́lá. ìròyìn ò tá fojú bẹ́ẹ̀ ní bá débẹ̀ ló lè sọ. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. wọ́n bá dájọ́ tí wọ́n lọ ó bọ́ sí ọjọ́ ọjà ṣe mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀run ni wọ́n máa ń nájà láyé àtijọ́ títí dòde òní gan. Olúwa ló lọ́lá. ènìyàn ló lò. nígbà ó dọjọ́ ọjà wọn bá tún gbéra pa ó dìlú yìí. nígbà wọn ò débẹ̀ lóòótọ́ jọ̀wọ́ olóyè. sí ìyàlẹ́nu wọ́n mọ̀rọ̀ ọmọbìnrin níbẹ̀. àwọn bí ọdún bọ́lá jì. èyí ti jẹ́ bó o ló ṣe ṣẹlẹ̀ bó o ló ti jẹ́. Olúwa ló lọ́lá. ìta bíbí mọ̀ bá lọ mọ́mọ́ tó kùnrin. ọkọ rẹ̀ bá súnmọ́ ó bẹ̀rẹ̀ sí ní pè é ṣùgbọ́n obìnrin yóò dáhùn o. obìnrin ṣe bí ẹni pé òun ò gbọ́. kábíyèsí olódùmarè. ọmọ sọ. àwọn ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní pè é ṣùgbọ́n obìnrin ó yìn wọ́n nù bí pé òun ò gbọ́. máa wọlé wàrà fáyín ló. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. ayọ̀dọ́ ọlọ́run. ẹ wò mí ní èjì ẹ̀wá kọ̀rọ̀ lè yá. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. ọkọ rẹ̀ bá súnmọ́ ó ní ó wù ú. ó ní bó o bá tiẹ̀ wo tòun tó ń jọ́kọ ẹ. àwọn ọmọdé wọ̀nyí ń kọ́ wo tàwọn ọmọ yìí wo tàwọn ọmọ yìí mọ́ mi lára. ṣe mọ̀ wípé obìnrin wọ́n lẹ́yìn jú àánú kò sí bóbìnrin ṣe lè lóun gàǹgà òun góńgó tó bó ti wù kóbìnrin ó dájú tó bọ́rọ̀ ọmọ bá ti wọ̀ ọ́. ẹ wò mí wọ́n wà emotional bíi àṣà àwọn olóyìnbó. ńgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ọmọ kọ́ ọlọ́run ló bá tún kùrú sẹ́kún. ló bá lòun náà ní o ète lòun dá. ó ní kí wọn ó foríjì òun o. ìdí ni wípé ọ̀dọ́kọ tuntun tó wà yíyún eegun tó tún ṣẹ̀ṣẹ̀ sá lọ bá gan ibẹ̀ tó ti ṣú. lọ́sẹ̀ adélẹ́yẹ ò padà yòjó bí ti jẹ́ ẹ̀. ó ní kí wọ́n foríjì òun àṣìṣe lòun ṣe o. ṣe kìsàgbà ti dé. ó bẹ̀ wọ́n sọ́tún sósì. wọ́n bá lé e lọ́wọ́ mú wọ́n mú un padà sóde òwú. kálá mari olóde. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. ìbọn kàkàlà kàkà mẹ́fọ́. nígbò dóde òwú ó bẹ̀rẹ̀ sí ní sayé rẹ̀ lọ. olùmídé òjòjò olùkọ́ amúbíṣe màrórì o. ènìyàn ló lò ní Olúwa. ó ń tọ́jú ọkọ ó ń tọ́jú ọmọ. òjòjò olùmí. àgbà bẹ̀rẹ̀ sí ní dé díẹ̀díẹ̀. àsìkò wa nígbò wá tó sáà kan nínú bàbá. lóbìnrin ló bá tún fọjọ́ ṣàìsí. jẹ́ kí n pọ̀. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá. ènìyàn ló lò ní Olúwa. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ wò ó tún ti ara bí tún ti gbèsè ẹ̀ dé ibi tá a wà ó tún ti súnu ó tún ti rọ́kùnrin míì tó fẹ́ bá lọ́nu. ènìyàn ló lò ní Olúwa. gbogbo ayé ló ń sọ bẹ́ẹ̀. àwọn ọmọ náà wọ́n ń ṣèdárò wọ́n ní ìyá àwọn tó fẹ́ dojú ti àwọn lẹ́ẹ̀kejì. mo ní ìgbàjọ̀ wọ́ o. wọn mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ rárá ó kú ní tòótọ́ ní sàn-án ni. ọ̀nà délé máa ti nà mí o. ṣùgbọ́n nínú èrò tí wọ́n rò pé tó dẹ́tẹ̀ ni wọ́n wá wò wípé ọgbọ́n wo làwọn ó dá tí ò ṣe tó ní ṣe irú nǹkan àkọ́kọ́ tó wọ́kọ́ ṣe tí ò tó ní ṣe fáwọn. rélùwé kọjá gùnrókò. orí èrò yìí ni wọ́n wà tí èṣù tó ti wá bá wọn. gègé kéèlú o. èṣù ló pilẹ̀ bá a ti ń ṣe èèyàn sínú lẹ́lẹ̀ títí dòní. ṣé ní dàrá bá já. ìkan nínú. èṣù wá bá wọn ó ní ẹ̀yin ará bíi ẹsẹ̀ wá gọ̀ tó báyìí. ìkan nínú ọmọ ṣe ó máa ń dẹ̀ mọ́. ó ní bọ́rọ̀ bá rí báyìí. ìgbà míì. ẹ má sin ọmọbìnrin bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sin mọ́. kíkì ní jólójóló. ó ní kí wọn ó gbẹ́ igi bí wọn ti ń gbẹ́ tẹ́lẹ̀ rí. ìjọwọ́ o e. ó ní bí wọn bá gbẹ́gi tó ní kí wọn ó gbọ́ ọmọbìnrin yìí sínú ẹ̀. èrè mi náà o e. ó ní kí wọn ó wá gé e sí méjì bó ti gùn tó. orí ahìnrín ó gan. ní kí wọn ó wá gbé igi tí wọ́n ti gé sí méjì yìí tí wọ́n sin ọmọbìnrin yìí sínú ẹ̀. ọkọ̀ ní èrè mi náà ó o. ní kí wọn ó gbẹ́lẹ̀ ó ní ṣé wọ́n mọ̀ wípé iyanrìn erùpẹ̀ ó wúwo dáadáa. ó ní kí wọn ó gbẹ́lẹ̀ kójì kí wọn ó wá gbé igi yìí kí wọn ó gbé sínú ilẹ̀. ó ní bí wọn bá ti gbé sínú ilẹ̀ tán kí wọn ó wá rọ erùpẹ̀ bò ó. ó ní ẹnì yòówù tó bá fẹ́ gbìyànjú àti wú bíi tàkọ́kọ́. adédè tètè. ó ní yóò nira fónítọ̀hún kó tó gbẹ́ ilẹ̀ kan ibi tí òkú yìí wà. ó ní yàtọ̀ sílé bó bá jẹ́ wípé òkú ọ̀hún ó tó ta ète ni ó dáa bí ọgbọ́n ni. ó ní kí wọn ó tó gbẹ́lẹ̀ kan ibi tó wà ó ní yóò ti papòdà bí ò ti ẹ̀kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti kú fẹ́ẹ́fẹ́ẹ́. bàbá bí. kábíyèsí olódùmarè. èmi gangan. wọ́n wá gbé ọmọbìnrin yìí lóòótọ́. túra mi bí o. wọ́n gbé lọ nú igbó bí wọ́n ti ṣe. bí mi. bàbá bí mi.
wọ́n gbẹ́ igi bí wọ́n ti gbẹ́gi látẹ̀yìn wá wọ́n sì gbé òkú ọmọbìnrin wọ́n gbé síbẹ̀ wọ́n da pàǹtí igi wọ́n dàbò wọ́n wá gé igi yìí sí méjì bí èṣù ti ní kí wọ́n gé òun ló di pósí tá a fi ń sin òkú títí dòní. ọ̀wá dùn láàrẹ̀wà ẹ̀mọ̀jọ́ wọ́n wá gbé wọ́n gbẹ́lẹ̀ lóòótọ́ wọ́n sì bu ọmọbìnrin wọ́n bò mọ́bẹ̀ òun lóbìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sin sínú erùpẹ̀ láyé. méje malẹ̀ ọ̀la. tó fà á tá a fi ń sin òkú sínú ilẹ̀ títí dòní olónìí. awo méje wàrà ń lé o. ó ṣe láìbọrú ẹ̀ láìbúyẹ̀ láìbọ́ ṣiṣẹ́ o. gbàgbọ́rí o gbàdágólógo ẹgbàgbọ́rù kẹrẹ ẹ̀yẹ ń lé o malẹ̀ ọ̀la o. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Abíọ́dún Ọmọláwùyí ẹ ṣé mo dúpẹ́ o. ẹ dákun torí Ọlọ́run ẹ má jòjú ó ti àwọn ọmọ bàbá wa Ògúnjìmí Àjàgàjìgì oògùn. ẹ dákun ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe ẹ dákun ẹ tètè ṣe kíákíá. ọjọ́ sátidé yìí o ni wọ́n ṣẹ̀yẹ ìkẹyìn fún bàbá. Ògúnjìmí lọ láàrin wa nù. Dayọ̀ Fẹ́mi bá a ṣe jọ o aláàjì. ẹ dákun kò sí iye tó kéré jù o bó bá jẹ́ ẹgbẹ̀rún kan lẹ́yìn ní láti fi ran àwọn ọmọ bàbá Ògúnjìmí lọ́wọ́ ẹ pè mí lẹ́yìn ètò ẹ lè kàn sí mi ní olawuyi.abiodun@yahoo.com email mi nu. bákan náà ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09054994002. ẹ dákun ẹ mọ jòjú ó tì wá. ẹ mọ̀ pé mi Abíọ́dún Ọmọláwùyí ń ṣerú nǹkan báyìí lórí ètò mi bí ò bá nídìí obìnrin ìjẹkúmọ́lú lẹ́yìn náà bá wo fọ́nrán tí mo lọ ṣe pẹ̀lú àwọn ẹbí bàbá Ògúnjìmí Àjàgàjìgì oògùn tí mò ń sọ ó yé yín dáadáa. kájíra mọ́ o gẹ́lẹ́gẹ́lẹ́ ni wọ́n dà ọdún kan Fẹ́mi Fẹ́mi alágbádá o àyẹ̀wò méje. 09054994002 òǹlẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ismail Adélani ẹ ṣé mo dúpẹ́ o mo kì í yín ẹ káalẹ́ o. Àtúndé Sulaiman mo kì í yín bẹ̀rù ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ Abíọ́dún Túndé ẹ káalẹ́. Ọ̀gbẹ́ni K Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwúni lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní wálẹ̀ láíláí. Káyọ̀dé Àtúndé mo kì í yín o ọmọ ní ìyá sòrò bíbí ọ̀rọ̀ àná bàbá mi dáadáa mo kì í yín ẹ káalẹ́ o. MD Olúwaṣeun Adéyanjú mo kì í yín bẹ̀rù o. ayọ̀dárí àmì mi. Abíọ́dún mo kì í yín ẹ káalẹ́ ẹ̀ ńlẹ́ ń bẹ̀rù o. àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo wa lágbára lọ́wọ́ Olódùmarè ní ṣubú dànù ẹni tí ó da ti ẹnu kò ní dàálù wá lágbára Olódùmarè. Thomas Olúwaṣeun Àjàyí mo kì í yín bẹ̀ ń o. Fẹ́mi olóòtú. Abímbọ́lá Mariam Láwánsìn ìyá mi dáadáa mo kì í yín ẹ káalẹ́. adéyẹmí ọmọ araba olùtẹ́jọ́ màdé olóró bámikí fún mi láyọ̀ jẹ́gẹ́dẹ́ kò sẹ̀ sálúlẹ̀ ògùn. Gbogbo dára mọ́lá. Gbogbo ẹ̀yin tèmi lórí ìkànnì TikTok mo kì í yín o ẹ̀ka alẹ́ ń bẹ̀ ń. Gbogbo dára mọ́lá o mo ní sábà fẹ́ ọ̀la akin ògúnlẹ̀yẹ o àgùrẹ́ lòlẹ́ dára sọ́yìn túyì ọ̀la tóyìn adélùsì okùn dàbọ̀. ṣé ká pera wa wọlé lórí ètò lálẹ́ òní ẹ̀bùn máa ń bẹ ńlẹ̀ látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí. tani kí n béèrè àwọn ìbéèrè tí ò le rárá lọ́wọ́ yín. ó lẹ́gì o Àbújá lọmọ ti jà yẹ. bí ẹ bá ti gba ìbéèrè ọ̀hún lẹ́ẹ̀ bá jẹ̀bùn wa lọ́fẹ̀ẹ́ lófò. dàdàbò lẹ́gì o kí o dàbò. balẹ̀ ọ̀la o Yomi 638. mo kí yín dáadáa bàbá mi ẹ káalẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àìrí mi ìbéèrè mi lágbára lọ́wọ́ Olódùmarè àmọ́ màá ṣe o àní tójú lẹ̀ mọ́lẹ̀. ó dẹ̀ ẹja ṣe báyìí ẹja máa lọ sí abala ká má gbàgbé àṣà wa. ẹ pè mí wọlé lórí ètò lálẹ́ yìí tẹ́ ẹ bá ti pè ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí wọ́n wá béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti gbà á ń lẹ́ bá jẹ̀bùn wa. oríire ni mo mọ̀ bá dé o délé màtínà fẹ́ràn ra o torí oríire ni tègúrú ẹranko mọ̀ ọkàn ẹranko kọ́ mọ̀ rẹ̀ wẹ̀kẹ́ kó sùn wọ́n. 09054994002 ńlẹ́ fi pè wá wọlé. gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi power tap lórí ìkànnì TikTok
ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ àkàndò ní mú o àgbà náà ò ní wọ́wọ́ ọ̀hún lágbára lọ́wọ́ Olódùmarè ẹ máa fọwọ́ ń gbáre ni o eré ò ní bọ́ máa yín lọ́wọ́. ẹ̀gbọ́n mi Yomi 638 ẹ ṣé mo dúpẹ́ ó yé mi kò sí wàhálà. ó yẹ pé wọlé o +234 90 54 99 4002. adélé ayé tọ́jú kan gbogbo wa o Otolúwa ó ṣe kò fẹ́ nìkankan ó dàbọ̀ oko omilere. láàrin ìṣẹ́jú méjì sí márùn-ún. oko onílà àmọ́ṣe ara. ẹ̀já pè wọlé ká má gbàgbé àṣà àti ṣe wa o. 090 54 99 4002. àtàgbòrò kàjàkàjà. òun lẹ̀ pè sí. ọdẹ bá fún wọn la. ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé ọ̀rọ̀ ìsìnkú bàbá wa Ògúnjìmí Àjàgàjìgì Ògùn tí mo sọ. tọ́lọ̀ ń bá fi sí yín lọ́kàn láti fi ràn wá lọ́wọ́. ó dàbò jẹ́gbẹ̀rún kan ni à á dúpẹ́. a lè dá ṣe o. a dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ẹ sojú bàbá ń gbà bàbá ń bẹ láyé. a dúpẹ́ gidi àmọ́ lóore o. ẹ dákun ẹja tó ẹ̀yin bàbá náà ṣe. bá a bá ti tètè rẹ́ni pè wọlé wọ́n máa lọ sórí ìkànnì TikTok tá a máa ka ìwé ìtàn àkàgbádùn tá a ń bá lọ lórí ìkànnì ọ̀hún. tí n bá ti yẹ̀ bá lórí Facebook báyìí a máa bá ìtàn ń lọ lórí ìkànnì TikTok. 090 54 99 4002. ó sì wù mí kí n fún yàn lẹ́bùn láti ọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí o lálẹ́ òní bò ní ká ti ṣe báyìí òun là àṣìrẹ́ ni pè wọlé yìí ó dá ẹja ṣe báyìí n ó béèrè ìbéèrè ẹ wàá máa fi ṣọwọ́ sí WhatsApp nọ́mbà mi 090 54 99 4002 ìdáhùn rẹ̀ ẹ máa fi ṣọwọ́ sí WhatsApp nọ́mbà mi. ẹni méjì àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba àwọn ìbéèrè kọ̀ọ̀kan lágbára lọ́wọ́ Ọlọ́run Lódùmarè wọ́n fún wọn ní ẹgbẹ̀rún mẹ́ta ẹnìkọ̀ọ̀kan ẹgbẹ̀rún mẹ́ta náírà ní o òun ni wọ́n fún ẹnìkọ̀ọ̀kan tó bá gba ìbéèrè ọ̀hún ẹ máa fi èsì rẹ̀ ṣọwọ́ sí WhatsApp nọ́mbà mi 090 54 99 4002 ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí àwọn ló ní fún yín lẹ́bùn ọ̀hún. bó o ní ká ti ṣe báyìí ó dá ẹja ṣe báyìí ìbéèrè àkọ́kọ́ ẹ fẹ́ mú báyìí rò kẹ́ ẹ kọ́lé àbí ó dá oyè ẹ sáré mú gègé yín kẹ́ ẹ kọ́. ìbéèrè àkọ́kọ́ kí lorúkọ ìyàwó Ògún. kí lorúkọ ìyàwó Ògún. Ògún lákàyé kí lorúkọ ìyàwó ẹ̀. ìbéèrè àkọ́kọ́ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì irú ọmọ wo ni Yorùbá ń pè ní jọ̀ọ́jọ̀ọ́. irú ọmọ wo oní Yorùbá ń pè ní jọ̀ọ́jọ̀ọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé kí ni Yorùbá ń pè ní àràmọ́sẹ̀dín. bó ti wù kó rà tó kì í ṣèdín kí ni Yorùbá ń pè bẹ́ẹ̀. ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sí 090 54 99 4002. ẹni méjì àkọ́kọ́ tí ìdáhùn wọn bá kọ́kọ́ wọlé àwọn ni wọ́n gba ẹgbẹ̀rún mẹ́ta náírà ẹnìkọ̀ọ̀kan wọn látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí. ìyànjú lẹ dẹ́gbà o kẹtọ́ mọ́
Nàìjíríà pátápátá wọ̀ mẹ́gìdì nílẹ̀ káàárọ̀ jíire o. ìjú ọ̀rara kejì àjọ alójú o dàbọ̀. ẹ jẹ́ máa lọlé bàbá mi ẹ̀yin ti kàn ní TikTok ẹ má ti kú òun bẹ́ẹ̀ á máa tẹ̀síwájú lórí ìwé ìtàn tá à ń bá lọ. yá sọyìn mọ́ra rẹ̀ mẹ́mọ́ já àpẹ̀gàn ra o. bó bá rí bẹ́ẹ̀ agbéṣe tó ń lọ̀lú ìdárónú àlùkòṣe tó ń lọ̀lú ìkóṣù lékelèké mi ṣe tó ń lọ̀lú ìkẹfọ́. ọ̀rẹ́ ìyá tó bí ọ̀rọ̀ gan dàbọ̀. ọmọ olómù yẹn rè ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo. òkèlè àkọ́bù tí ń lọ góńgó òdì. àjókòó tàgbàlagbà má ṣe é pè rán níṣẹ́. ọláyími káyìnlá ilé bàbá mi yánu. lágbára lọ́wọ́ olódùmarè. ayọ̀ àtàlàáfíà tí mò ń fi gbogbo wa sí lálẹ́ òní. ó ní wọ́n tún padà máa bá yín nígbà ń bá padà dé tá a tún máa mú nǹkan míì tuntun sọ. ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò wa máa ń wáyé. ọjọ́ ìṣẹ́gun Tuesday. ọjọ́bọ̀ Thursday. àti ọjọ́ àbámẹ́ta ti ṣe sátidé. òun là á máa tẹ̀síwájú o. àwọn ètò mi àwọn ọjọ́ tó máa ń wáyé nù. láago 8 alẹ́. màmá mi Abímbọ́lá Mariam Lawansin. ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì TikTok. Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì TikTok. orí ìfáwọn ẹ̀dọ̀ ẹ̀ ń dùgbò tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan kó dídí mọ̀dẹ̀kú rọ́jú. gbogbo ìyẹn lára wa pátápátá. oorun ayọ̀ lásùn o. ẹ ní gbá burú sí mi èmi náà ní gbá burú sí yín. ẹ jẹ́ ẹ máa yẹ̀bá kí n máa darapọ̀ máwọn èèyàn mi lórí ìkànnì TikTok. ó dàárọ̀ ń bẹ̀rùn oorun ayọ̀ lásùn lágbára lọ́wọ́ Ọlọ́run lódùmarè.